Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní àgbọ́yé, kò dẹ̀ ní àròjinlẹ̀, kò tó understand program yìí. Ìkìlọ̀ pàtàkì fún ìjọba àti òbí. Very big warning for the parents and the government. Hmm. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ọlọ́gbọ́n ìlú, ṣé bí a ṣe bá ayé leléyìí? Quran sọ pé wá lásìwè iná lè zánà láfi ó ṣeré iná lè zínà amanu wà mí sọ́ọ̀lì á watawasaw bil haqq watawasaw bis sabr. Tó bá di àkókò ìrọ̀lẹ́ ayé, gbogbo nǹkan burúkú ló máa ṣẹlẹ̀. Ṣá ti wà nírọ̀lẹ́ ayé ni? Ok, ẹ lè dáhùn question yẹn. Tó bá yẹ pé a ti wà nírọ̀lẹ́ ayé lóòótọ́, ṣé mo gbọ́dọ̀ bá wọn wà nírọ̀lẹ́ ayé? Ṣé àwọn ọmọ mi gbọ́dọ̀ bá wọn wà nírọ̀lẹ́ ayé? Ṣé àwọn ọmọ tiẹ̀ gbọ́dọ̀ bá wọn wà nírọ̀lẹ́ ayé? Kí ló fà á? Díẹ̀díẹ̀ àlàbọ̀rùn ti ń di ẹ̀wù. Kòdúní ó ń dòyí ká ní o. Àgbàlagbà tí ò kẹrùn sọ̀rọ̀ akẹ̀tàn sáré. Ọ ní láti òkèèrè ní olúlu fífọ́ tí mẹ́kọ̀ ẹ̀sùn torí kábi ti balẹ̀ gbọ́ la ṣe ń ṣoṣojú ọmọ ẹ̀. Torí afọ́jú lòdò ṣe ń kùn, torí adití lòdò ṣe ń ṣú. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá ni ọlọ́gbọ́n nìkan ló lè yé. Ṣé bí nǹkan tí ó ń ṣẹlẹ̀ láyé especially mídíà táwa yìí, mídíà ayélujára, ó ti bà ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́, ó ti bà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà jẹ́, ó ti bà ọ̀pọ̀lọpọ̀, ó ti influence àwọn ẹnìkan. Ẹ ní sùúrù o, social media tẹ́ ń wò yìí ó fẹ̀ ju bẹ́yìn ṣe ń wò lọ o. Láàní tó bá wà ló máa rí o. Ó tún ṣẹlẹ̀ ń bò míì, ó tún ṣẹlẹ̀ lápá míì tí wọ́n mọ̀. Tó bá yẹ pé TikTok tiẹ̀ àbí Facebook tiẹ̀ àbí Instagram ẹ̀ àbí ẹni àgbẹ̀ àwọn olórin ló wá follow, gbogbo ọ̀rọ̀ bí orin ló máa gbé wá fún ẹ. Àwọn tó jẹ́ pé matchmaking ló follow, gbogbo àwọn matchmaking ayé ló máa gbé wá fún ẹ. Tó bá jẹ́ dá bẹ́ẹ̀ ni social media ṣe so àwọn ọmọ ìsìn yìí níbi ìsọkúsọ ìríkùrí ibẹ̀ ni gbogbo wọn da ojú kọ torí ibẹ̀ lówó wà ń sìn. Ẹ máa rí obìnrin ní online, ó tajà, ó rajà, ó máa ní 4,000 billion followers, 3.8 million followers. Màá máa pé kílẹ̀ nìyí tà tí wọ́n máa lọ wo page ẹni yẹn ẹbí mi pé kí ló tó ní 1 million followers. Ó ti nínú pé Ọlọ́run dá pé òun náà mọ̀ kọ́kọ́ pé kò sí nǹkan tóun ní tóun bá post tàbí tóun bá jù wẹ̀lẹ̀ bàlà lórí ayélujára èèyàn 200 lọ́wọ́ obìnrin téèyàn 10 million bá follow 9.5 ń bẹ ọkùnrin ní gbogbo wọn. Òkìlẹ̀ kí lóbìnrin ẹgbẹ́ ẹ̀ fọ́ follow ẹ̀ fún? Kò lè fọ́ fún ẹ. Ẹ̀yin obìnrin ẹ̀dẹ̀ lẹ́tanú ẹ̀ ń fọ́ fún ayé bọ̀. Gbogbo àwọn tó dẹ̀ follow ẹ̀ ìwọ náà wò ó jẹ́ oúnjẹ obìnrin o ò tí ì lọ́kọ ò tí ì ládé orí o dẹ̀ di celebrity o ṣe influencer o dẹ̀ ní 3,500 followers ẹ fẹ́ 3 million followers. Nínú àwọn 3 million yẹn èèyàn bíi 10 níbẹ̀ wọ́n dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ fẹ́ òun ṣakọ eventually wá padà dáyàn kan lóhùn. Nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn relationship yẹn máa sọ fún ẹ. Yorùbá ní obìnrin tá a bá fi jó fẹ́ ìwọ́n ló máa wo gbẹ̀yìn ijó náà ló máa bá lọ. Mo ń wo gbẹ̀yìn tẹ́ ẹ̀ ń ṣe matchmaking tàbí pé matchmaking yóò lè dálẹ̀ ẹ pàdé lórí afẹ́fẹ́ ohun afẹ́fẹ́ ló máa bá lọ. Àwọn àmọ́ pé kílẹ̀ nìyí sọ ẹ̀ sì bí online mo ti meet ìyàwó mi, online mo ti meet girlfriend mi, mo sọ bẹ́ẹ̀ o. Èèyàn ló connect ẹ̀yin méjèèjì pọ̀ ẹ̀ mọ́ra yín rí ẹ̀ ríra yín rí. Ìyẹn máa gbọ́ matchmaking kan mo bá wálé ni ẹ̀yin obìnrin ẹ̀yin òbí nǹkan tí ò ní ò lè fúnyàn. Ẹ rí wọ́n pe kinní kan ní trauma. Tó bá meet ọmọ 12 years mi àbọ̀ 16 years mi, ọmọ yẹn á dẹ̀ máa fún ẹ ní experience ìwọ tó wà ní 35 to 40 years o tí nírú experience yẹn rí. Kí ló fà á? Nǹkan tó fà á lélẹ̀. Àwọn ọmọ kan wà wọ́n tètè já síta nípasẹ̀ àdúgbò tó bí wọn sí, nípasẹ̀ bí àwọn òbí wọn ṣe ń ṣe lé, nípasẹ̀ iléèwé tó lọ, wọ́n tètè bàjẹ́ bí ọwọ́ òsì. Ta ló understand? Jẹ́ pé ilé wọn ò mójútó wọn, compound wọn ò mójútó iléèwé. So tẹ bá báwo ni màá sọ náà? Tẹ bá rí ọmọ 60 years mi tó bá ń sọ body count ẹ̀ fún yín ẹ̀ dẹ̀ máa imagine pé láyé tiwa gan-an kò parọ́ fún yín o because
most àwọn youth sí yìí wọ́n ti ní access kankan jẹ́ pé nígbà ayé tiwa takégbà ẹ̀ ọ́ dí gàgà ẹ̀ wọn ò bí wa dáka débẹ̀ ìgbà yẹn gan tó bá kọ love letter tó bá ka mọ́ ẹ lọ́wọ́ máa ná ayé ẹ̀ bàjẹ́ ṣé fóònù tiẹ̀ wà ní ìyẹn tí ẹ̀kọ́ ní mò ń sọ àwọn tó bá ní fóònù náà àwọn ọmọ olówó níbẹ̀ ẹ̀kọ́ ní mò ń lọ ẹ̀yin òbí nǹkan tí ò bá ti ní o ò lè fún yàn ẹ̀kọ́ tí ò gbà láti ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ o ò lè fún ọmọ tó bí àsìkò tá tiẹ̀ wá wà yìí tí ìlú wa lè gbogbo yìí ṣé relationship tó wà ń bẹ̀ yìí ṣó ti wo foresight relationship yẹn ṣó tó bóyá máa rí ìjọba màá bẹ̀ yín ni especially ìjọba tó wà ń bẹ̀ ìjọba tiwantiwa ìjọba wa tagbó ìdíra wa bí ẹ bá ń ṣe kí ìlú dáná tẹ bá lọ wo rehab center àti prison àwọn youth ló pọ̀ jù ń bẹ̀ tẹ bá lọ wo prison àti rehab center ibi tó àwọn tó ti ń wo wèrè àwọn kí ló dẹ̀ fà àwọn ẹnìkan wà wọ́n ṣe drugs wọ́n gbé drugs yẹn gbà ó gba abẹ́ ọ̀ya wèrè àwọn ẹnìkan wà wọ́n ń gbé ibi tó ti gbé lọ́lọ́pàá ti mú ibi tó ti rìn káàkiri because there's no future for our youth anymore. ẹ̀yin ìjọba ẹ ṣe òfin kí ni géènì ẹni tó bá pa òfin mọ́ torí pé lóòótọ́ a máa ń rí i pé ẹni tó bá lùfin ẹ máa ń fìyà jẹ ẹni tó lùfin kí ni èrè àwọn tí wọ́n pa òfin mọ́ mo fẹ́ mọ̀ question yẹn ẹ dáhùn lóyún ẹni tó bá mọ̀ kó dáhùn lóyún comment section bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ kọ́ ni mo ń lọ ẹ̀yin ìjọba ẹ ti fi ara ní àwọn èèyàn débi pé ilé ti ń dàrú àwọn ọmọ ti ń di ọmọ lọ́mọ bàbá tí ò lè afford 3 daily meal fọ́mọ ẹ̀ ọmọ ẹ̀ máa wá nǹkan tó máa jẹ bóyá ọmọ obìnrin tó ti ń máa tọ́ tó ti ń bàlágà tí ò fún lóúnjẹ tí àwọn bọ́ìsì wa ń gbòòrò tó ní owó èṣù bíi 1,000 2,000 tó lè máa fi tọmọdé ọmọ àbáyé ọmọ ẹ jẹ tó bá gbọ́ nǹkan tí ọmọ ẹ dánwò ń ta ẹ̀wọ́ náà máa bá ẹ ọmọ ẹ wà 16 years 17 years ó ń lo fóònù ó ò lè gba fóònù owó ẹ kò wù ọmọ ẹ ti ní ọmọ 17-18 years ó ní 3 million followers àbí 6 million followers màá wá pariwo fóònù pé ọmọ màá lọ wò tẹ bá àwọn followers yẹn ó ti ṣe nǹkan ọ̀rá lórí ayélujára àbá tí wọ́n àwọn ìyàwó ilé o tó yẹ pé neighbor ẹ̀ gan neighbor ẹ̀ nígbà tí ìbọn tó pè é níyàwó ilé owó pint àti bra àbí bikini àbí tight lórí TikTok oní joy is coming kíní kan òde ẹ̀ ń jó psychologically ẹni tó wà ní second apartment yẹn ó ti mọ size gbogbo kíní ẹ̀ ṣó mọ̀ ṣá tó wá jáde kó wọ jàlámì àkọ́ jẹ̀lì bàbà kó wọ gbọ́ ẹ̀ mo máa ń sọ ní program mi pé aṣọ tí wọn gbọ́dọ̀ kọlẹ̀kùn kí obìnrin sáré wọlé kó lọ change ẹ máa wá wọ̀ lórí social media ẹ máa wá ní pé future ò fẹ́ I'm not going to that ibẹ̀ kọ́ ni mò ń lọ ẹ̀yin òbí nǹkan tí o bá ti rí o lè fún yàn gbogbo ọmọ tí o bá bí pátá kọ̀kọ́ wò ẹ̀rí bẹ́ẹ̀ sọ kùnrin àṣọ àwọn ọmọ tẹ́ ń wò yìí ẹ ṣe iwájú tẹ̀ ní wò sáré ẹ pè wọ́n wá sáyé ṣé pé wọ́n wá sáyé láti wá bà tí wọ́n jẹ́ ni àbí láti wá títí wọ́n ṣe ẹlòmíì lẹ́yìn ìjọ tó bá ti ṣèkó ọmọ báyìí kò mọ ọkàn pa ọmọ yẹn mọ́ títí tọ́mọ yẹn máa fi dàgbà ìyá ló jẹ gbèsè ìyá náà tí ò ráyè ara ẹ̀ ẹ jọ̀ọ́ ìjọba ẹ bá wa yí sí ọ̀rọ̀ social media yìí ẹni láti ẹ dí gàgá àwọn kọ̀ọ̀kan ó wà láyé àtijọ́ náà tó lórin bá kọrin ọmọ ọkọ gbé lọ síbi kan máa screen orin yẹn bí a kó má jáde àbí kó jáde tí ó bá ṣe fídíò àgbéléwò wọn máa lọ screen yẹn bí a kó jáde àbí kó má jáde kò síwẹ̀ mọ́ gbogbo nǹkan tó bá fẹ́ wá láyé pátápátá ìgbúgbò bàjẹ́ ayé ìlú wà lórí ayélujára yìí táwọn ọmọ wa most especially gbogbo ẹ̀yin tí ọmọ yẹn ti bàlágà tẹ́ ń fi tọmọ yẹn ti ń dá sùn tó ti ń dá lo phone check on your daughter check on your son check on your child anytime any fucking time don't even notify her or she he or she yes oh my god ọlọ́gbọ́n o olóye o ẹni tó bá understand ọ̀rọ̀ mi ó máa rí pé ọlọ́gbọ́n nìkan ni ọ̀rọ̀ mi lè yé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ àgbàlagbà tí ò kẹrùn sọ máa kẹtọ sáré àwọn ọmọ tó dẹ̀ bí sí they have computer brain tẹ bá ṣe kankan lójú wọn lásán they want to practice it ọlọ́run gbọ́ ọlọ́run ẹ̀ka ló ṣé ẹ̀mọ adúrú nǹkan tó wà ní wọ́n influence àwọn youth wa pé ọkùnrin lè ṣe láìsí obìnrin obìnrin lè ṣe láìsí ọkùnrin wọ́n influence àwọn youth wa pé lọ́kùnrin pé when you have money you can do anything you like to a woman and woman náà influence wọn ní kọ́ mọ̀ pé nothing is love without committing with money without committing with flashing things how bá bẹ́ẹ̀
yes psychologically because wọ́n pe orúkọ tó ń pọ̀ lálùmọ́jìrì I don't know yes because tó bá ti kọ́kọ́ mọ̀ pé o pàdé ọkùnrin first bill tó bá fún tó bá ti lè ṣe tó bá ti pé kò lè jẹ́ ọlọ́mọ ayẹ kò fẹ́ ẹ̀fọ́kọ́ ṣàlẹ̀ wọ́n ní obìnrin níwà kò lẹ́wà ni mo gbọ́ rí obìnrin tí ò níwà tí ò ti wá lẹ́wà ìyẹn ló wá sún mi jù láyé yìí obìnrin níwà kò lẹ́wà mo ti gbọ́ yẹn rí obìnrin ò lẹ́wà kò tún wá níwà ìyẹn ló sún mi obìnrin kò tí ẹ wò ìwọ ń ṣe tiktok ọmọ yẹn ṣe tiktok gáùn tí o fi ń ṣe tiktok tó fìtì ẹ tó yẹgi lára ẹ lọmọ yẹn náà wò tó fi ṣe tiktok àwọn boys tí wọn kì í ṣeré fọ́mà tó fún ọmọ ẹ tó fi mú balẹ̀ ọmọ fún wọn náà ìwà tọmọ yẹn máa pàdé lórí ibì kan náà ọlọ́gbọ́n nìkan lọ̀rọ̀ yẹn lè yí bẹ̀rẹ̀ kọ́ ni mò ń lọ ẹ try nǹkan tí ò bá ti ní ò lè fúnyàn program mi ò ní gùn léni púpọ̀ ó ní reason but with time ìkìlọ̀ fún òbí àti ìjọba ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tí ò bá ti ní ò lè fúnyàn lóòótọ́ o ò lè fúnyàn ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ọlọ́gbọ́n nìkan ló lè yí ìwọ tó ò bá ti ní ọgbọ́n tí ò bá ti ní àyòjìnlẹ̀ tó dẹ̀ ti ń làkàyè stroll up or stroll down or stroll anywhere mò ń bọ̀ mi ò tí ì dé.